Aláròyé máa wí o. Ẹbí Mohbad ti lọ ṣàyẹ̀wò sókú rẹ̀ nílé ìwòsàn míì fún ìgbà ẹ̀kejì. Ẹbí gbajúgbajà òǹkọrin ni olóògbé Ìlérí Olúwalọ́ba, ẹni táwọn èèyàn mọ̀ sí Mohbad, ti kéde pé àwọn ti lọ ṣàyẹ̀wò sókú olóògbé náà nílé ìwòsàn táwọn nífẹ̀ẹ́ sí káwọn lè mọ irú ikú tó pa gan-an. Àyẹ̀wò tí wọ́n ṣe yìí ló máa jẹ́ ìgbà kejì tí wọ́n máa gbérú ìgbésẹ̀ yìí lórí ọ̀rọ̀ ikú náà. Àkọ́kọ́ ni èyí táwọn aláṣẹ ìpínlẹ̀ Èkó láwọn ṣe tí èsì àyẹ̀wò náà kò sì fìdí ẹ̀ múlẹ̀ irú ikú tó pa gan-an. Onídàájọ́ T.A. Sotóbi ti ilé-ẹjọ́ kòrónà tó wà nílùú Ìkòròdú ìpínlẹ̀ Èkó tó ń gbẹ́jọ́ náà ló pàṣẹ kí ẹbí olóògbé lọ ṣàyẹ̀wò náà nílé ìwòsàn tí wọ́n bá fẹ́, ṣùgbọ́n àwọn ni kí wọ́n gbáradì láti sanwó àyẹ̀wò náà. Àtẹ̀jáde kan tí lọ́ọ̀yà Monísọ́lá Odùmọ̀ṣù fọwọ́ sí lórúkọ mọ̀lẹ́bí olóògbé ni wọ́n ti sọ pé ẹbí yìí ti ṣàyẹ̀wò sókú Mohbad lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 19 àti ọjọ́ Àbámẹ́ta Sátidé 20 oṣù kejì ọdún yìí nílé ìwòsàn tí wọ́n nífẹ̀ẹ́ sí báyìí. Àtẹ̀jáde ọ̀hún lọ báyìí pé a ti ń ṣàyẹ̀wò sókú Mohbad lọ́wọ́, ó ṣeéṣe ká ṣètò àyẹ̀wò míì láìpẹ́ yìí láti mọ wúlẹ̀wúlẹ̀ ohun tó pa gan-an, ìyẹn bí èyí tí à ń ṣe lọ́wọ́ yìí kò bá fi òkodoro òótọ́ múlẹ̀. Lásìkò tí wọ́n ń ṣàyẹ̀wò náà lọ́jọ́ Ẹtì ọ̀sẹ̀ tó kọjá yìí, alàgbà Joseph Alọ́ba tí í ṣe bàbá olóògbé wà níkàlẹ̀ tó fi mọ́ àwọn oníṣègùn òyìnbó tí wọ́n ní ìmọ̀ kíkún nípa àyẹ̀wò sókú èyí táwọn ìdílé olóògbé náà gbà. Bákan náà ni lọ́ọ̀yà Wùmí tí í ṣe ìyàwó Mohbad àti ikọ̀ oníṣègùn òyìnbó tí wọ́n nímọ̀ kíkún nípa àyẹ̀wò òkú tó wá sojú Wùmí náà wà lórí ìdúró. Bẹ́ẹ̀ ò bá gbàgbé, ọjọ́ 12 oṣù kẹsàn-án ọdún tó kọjá yìí ni olóògbé náà kú lójijì táwọn aráàlú sì ń sọ pé ejò ikú rẹ̀ lọ́wọ́ nínú. Èsì àyẹ̀wò tíjọba Èkó gbé jáde lọ́jọ́ 15 oṣù kẹta ọdún yìí kò fìdí ohun tó pa á múlẹ̀ nítorí tí wọ́n ní ẹran ara rẹ̀ ti jẹrà kó tóó di pé àwọn wú òkú rẹ̀ jáde níbi tí wọ́n sin sí. Èyí ni kò tẹ́ àwọn ẹbí náà lọ́rùn tí wọ́n fi pinnu láti lọ ṣe àyẹ̀wò yìí níbòmíì tí ilé-ẹjọ́ sì fàṣẹ sí fún wọn. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Ismail Adéẹ̀yọ̀ ló kà á sétígbọ̀ọ́ yín.